Gẹ̀ẹ́sì. Mo ti ní ẹ ní àǹfààní àti yá èdè Gẹ̀ẹ́sì àbí èdè mìíràn. Bí mo ṣe mọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ́n ṣé ẹ ronú sí díẹ̀ sí lórí ẹ̀ tí ń sún sọ́wọ́ iwájú ìdí ni pé. Bẹ́ẹ̀ni, iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, iléèwé. Ẹ káàbọ̀ ìyá wa. Ṣé kìí ṣe agùnbánirọ̀? Lẹ́yìn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, iléèwé wo ló tẹ̀lé? Ìpele wo ló tẹ̀lé? Ẹ mọ̀ pé nígbà tẹ́ wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ìpele iléèwé wo ló. ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bẹ́ẹ̀ yóò bá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra.